tó bá dánwò kó lọ múra ogun sílẹ̀ ọmọ Yorùbá ó ti dójú ẹ̀. Àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọ́n ti yarí fún Sultan Sokoto. Kábíyèsí Elédùmarè. Ọmọ Yorùbá tẹ́ bá rí ohun táwọn bàbá wa ṣe, àwọn bàbá wa lọ́balọ́ba àtàwọn elder statesmen wọ́n ti ṣèpàdé, wọ́n ti yarí pátápátá fún Sátánì Sokoto tó ń pera ẹ̀ ní Saad Abubakar. Ọwọ́ ti tẹ wèrè. Ǹjẹ́ mo tó ṣẹlẹ̀ ọmọ Yorùbá nǹkan mẹ́ta ni mo gbé wá fún yín. Alákọ̀ọ́kọ́ ni ti Sultan, ìkejì àti kẹta tó kù èsì ayọ̀ ni. Ọmọ Yorùbá lè bìlífù pé Sultan Sokoto àtàwọn kan wọ́n ń gbìmọ̀ láti rígbó láti lo gbogbo ọ̀nà láti fi tipátipá fi yọ bàbá Tinubu, láti fi tipátipá islamize ilẹ̀ Yorùbá. Bàbá Tinubu ti wá fún wọn ní ṣẹ́ńjì. Bàbá Tinubu wọ́n ṣe gudugudu méje, wọ́n ṣe yàyà mẹ́fà. Àwọn àgbààgbà Fúlàní wọ́n ń bá bàbá Tinubu fa wàhálà lórí pé wọ́n gbọ́dọ̀ lo agbára wọn láti fi sáìn sẹ̀ríà fúnlẹ̀ Yorùbá tipátipá ti kúkú. Ṣùgbọ́n ṣá bàbá Tinubu yarí kanlẹ̀, wọ́n ní láyé kọ́ bọ́lẹ̀ ń bẹ̀. Wọ́n ní kò jọ, wọ́n ní kò ní ṣẹlẹ̀ nígbà wọn, kò dẹ̀ ní ṣẹlẹ̀ táwọn bá kúrò ń bẹ̀. Wọ́n ní kí Sultan Sokoto kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, kó wà very careful. Àìjẹ́ bẹ́ẹ̀ ó máa join ní El-Rufai. Bẹ́ẹ̀ ni kí ló fi ṣe ni wọ́n ní kó lọ mọ̀ wípé ẹnìkọ̀ọ̀kan wọ́n ní àparò kan ò ga jù kan lọ. Wọ́n ní tó bá ṣe mọ̀nàmọ́ná á fẹ̀wọ̀n jura. Kò sóhun nìkan òun àtàwọn tí wọ́n jọ ń plan ní gbogbo orí burúkú tó ń plan nílẹ̀ Haúsá. Wọ́n ti lo gbogbo ọ̀nà láti make sure pé wọ́n yọ bàbá Tinubu. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ lára nǹkan tó ń bá bàbá Tinubu fà ní wípé ó ṣe lè fi Ìgbòho sílẹ̀, ó ṣe lè ṣe kinní kan kẹ́ tó fẹ́ pín ìlú, ṣé ó fẹ́ declare Yorùbá nation ni kinní kan tẹ́bọ́dẹ̀ ìrántí dáadáa ẹ rí pé nígbà kan Sultan àwọn northern elders wọ́n ń bá bàbá Tinubu fà wàhálà wípé wọ́n fẹ́ declare Yorùbá nation ni pé torí ẹ̀ ló ṣe lọ kó gbogbo Yorùbá sí abẹ́ ìjọba ìgbà kan àwo kan. Ṣùgbọ́n inú mi dùn pé nígbà tọmọ olódodo ẹ máa dá wọn lóhùn, ó dá wọn lóhùn bí ó jẹ́ kó mọ̀ wípé wọn jẹ́ nǹkan kan. Ó ní sẹ́yìn ẹ ti jẹ́ tán, wọ́n dẹ̀ wọ̀ pé àwọn ti jẹ́ tán. Òun ló yẹ jẹ́ pé nísìnyí wọ́n fẹ́ lo Ìgbò láti fi bà ti Yorùbá jẹ́ báyìí nísìnyí. Kí ló fẹ́ ṣe? Àwọn northern elders wọ́n lọ gbé Peter Obi, wọ́n máa gbé Kwankwaso sí lábẹ́ as vice láti lè make sure wípé ohun tí wọ́n ṣe fún Buhari wọn ò mọ̀ pọ́tọ̀ ni Buhari ọ̀tọ̀ ni Tinubu. Wọn ò mọ̀ pé Tinubu ó ń gbá lórí wọn bí ọṣẹ. Èmi mo sọ bẹ́ẹ̀ fún yín. Now torí pé bàbá Tinubu wọ́n nullify gbogbo plan tí wọ́n fẹ́ ṣe ṣẹ̀ríà. Kódà wọ́n fẹ́ ṣe débi ń pé ní gbogbo ilẹ̀ Yorùbá gbogbo àwọn forest wa ó máa jẹ́ bí military base àwọn terrorist kàwọn ọmọ tó ń pa wá káàkiri. Ọgbà northern elders wọn ní nǹkan tó dáa fúnlẹ̀ Yorùbá. Ohun tó ń ṣe wọ́n ni pé wọ́n fẹ́ dominate ilẹ̀ Yorùbá, kó dominate gbogbo Nàìjíríà. Ẹni tó bá ní kó jẹun ló máa jẹun, ẹni tí wọ́n bá ní kó jẹun wọn bí bàbá ẹ̀dá kó jẹun. Àwa ò dẹ̀ nígbà irú ẹ̀ nílẹ̀ Yorùbá. Enough is enough. Ó ti tó gẹ́ níbi tó ṣe dé. Torí pé kí ni a ò kì í ṣọmọ ẹrú nílẹ̀, ọmọ aládé ni wá. Bẹ́ẹ̀ ni ogun kò lẹ̀ Yorùbá. Sultan fa rẹ̀ mọ̀ pé àwọn bàbá ńlá bàbá ẹ̀ wọ́n dánwò, imú wọn lọ, ìwọ wọn lọ. Ọkú bọ́jà ṣe ń kú tòun tó gbòòrò. Nígbà táwọn bàbá ńlá bàbá ẹ̀ Sultan tó bá àwọn bàbá wa ṣe wú ẹ̀, àwọn bàbá wa kójó fún wọn, wọ́n kójó sẹ́sẹ́ fún wọn, wọ́n sáré kábàkàbà. Àwọn bàbá ńlá bàbá wa wọ́n lá àwọn bàbá wọn dáadáa, wọ́n lá wọn láti ilẹ̀ Yorùbá, wọ́n lá wọn wọlé Haúsá, wọ́n ní ṣoríire. Now àwọn àpapọ̀ ilẹ̀ Yorùbá ti jí o, ìròyìn ayọ̀ tó dá lélẹ́yìí. Ọmọ Yorùbá ẹ jẹ́ lọ fọkàn wa balẹ̀. Kódà ẹ ti gbọ́ kankan o lórí ọ̀rọ̀ ṣẹ̀ríà yìí. Sultan Sokoto allegedly a gbọ́ pé ó rán àwọn terrorists kan, ó rán wọn lọ fún hajj ní last year. No ní kàtíkì mo máa play fún yín tẹ́ máa gbọ́. Ó rán wọn lọ, kò ṣe hajj nìkan lọ bọ̀ wọ́n fi hajj wọ Saudi Arabia.
wọ́n fi allegedly wọ́n fi hajj wọ́n fi wọ Saudi Arabia láti bẹ̀ wọ́n máa advance sí Iran àbí Lebanon tàbí oríṣi ẹ̀wò tó bá dàbí rọ ẹjẹ sáré plélè fún yín kó má dàbí pé irọ́ masbi ti pọ̀ jù ó jẹ́ kẹ́ mọ̀ wípé èmi ò kí ń hèrà tí ó bá lọ́mọ nínú confam lèmi sọ fún yín confam lè gbọ́ nǹkan lẹ́nu mi kó má jẹ́ kọ́rọ̀ má mú wa níbi tá a bá dé yìí tẹ̀yìn ìyá àti bàbá wa tẹ nífẹ̀ẹ́ wa tẹ nígbàgbọ́ nú mi dé kí wọ́n máa parọ́ fún yín láyéláyé kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ kò dẹ̀ ní ṣẹlẹ̀ wọ́n lo northern governor òun ló sponsor hundreds more than 100 terrorists private jet ló tún fi gbé wọn lọ tó bá dàbí wọn ó yẹ gbọ́. A northern governor is sending bandit leaders responsible for the killings of thousands of Nigerians to Saudi Arabia for the forthcoming Hajj. I repeat, a northern governor used private jets, private jets, sponsor bandit leaders, terrorists responsible for the killings of thousands of Nigerians to Saudi Arabia for the forthcoming Hajj. That means a northern governor is sponsoring terrorism. Former deputy CBN governor Malaifa, he made a revelation. He said that then a current governor was the leader of Boko Haram. After he made that revelation, DSS invited him. After DSS invited him, how many months or how many weeks, the man died. He made this revelation. We are looking at the man before our eyes. Politicians are sponsoring terrorists. The other day, the government said that they objected the names of terrorist sponsors. The names of people sponsoring terrorism. I saw the names of IPOB members, IPOB and all other people in that 48 objected list. Now, the main people sponsoring this terrorism, their names are not there. Because these people that you just mentioned, they won't just be working like that. They have people, somebody say, Oga on the top. So a governor, before our eyes, before democracy, with your one Nigeria, we have been spending trillions upon trillions of naira, battling insecurity. People have died. Soldiers, lieutenant colonel have died. We have spent trillions of naira battling insecurity. Yet, in the same one Nigeria that some people go to church today is Sunday, they will go to church and say, Lord, make Nigeria great. We are asking for your untimely death. I'm telling the truth. For us to restructure Nigeria, Southern Nigeria need to come together politically, economically, in every which way. It is not an Yoruba, the Igbo. You are just deceiving yourself. When these Fulani people take over from power, this time, the mistake of supporting Tinubu or a Southerner, a strong politician, they will never do it again. Imagine a Southern governor is sponsoring terrorists to Israel. His government is sponsoring IPOB to Israel. How? In quotes, IPOB, because the Nigerian government see IPOB in the context of terrorism. I don't see them as terrorists. The IPOB I don't know which one you know. So, looking at it, how would the North react? How would the government react? But revelation that a governor is sending bandit leaders. That is why we cannot win the war against insecurity. I told you already that Tinubu cannot stop insecurity. It is impossible. The US cannot stop insecurity. The US, they are just here to just take tab, get intelligence. Okay, Nigeria will fight. Nigeria will. Now, ṣé iná ti pé masbi òkè èrà tí ó lọ mọ́nú ẹ sọ fún mi ń táwọn olórí burúkú ìṣe ẹ kò imagine bóyá Sanwó-Olú tàbí gọ́vnà Adeleke tàbí gọ́vnà ẹnjìnà Ṣèyí Mákindé tàbí gọ́vnà Dàpọ̀ Abíọ́dún tàbí gọ́vnà Oyèbánjí tàbí gọ́vnà Ayédàtiwá gọ́vnà Lọ́kì Ayédàtiwá kó wá jẹ́ ìkànnù wọn ni wọ́n gbọ́ pé wọ́n sponsor àwọn afẹ̀míṣòfò tó kó wọn lọ sí Israel. Gẹ́gẹ́ bí nǹkan tí brọ́dà mi sọ ẹ sọ fún mi kí lẹ̀ rò pa àwọn northern Fulani leaders kí lẹ̀ rò pọ̀ máa sọ wọ́n á ti máa pariwo wọ́n á ti fẹ́ palẹ̀ ayé rẹ̀ ṣùgbọ́n torí pé ọ̀dọ̀ wọn ló ń bọ́ sí ọ̀dọ̀ wọn ni wọ́n ti máa mú
afẹ̀míṣòfò tó máa ní ọ́n pé repentant káfẹ̀míṣòfò ni ìlú wọn lọ́ọ́ ti máa máwọn tó ń pa ènìyàn báyìí wọn ò dẹ̀ ní ṣe wọn ò dẹ̀ ní jẹ́ kíjọba kó fìyà jẹ ìlú wọn lèèyàn ti máa múyàn tó máa dánú síyàn nítorí in the name of ẹ̀sìn wọ́n dẹ̀ ẹ̀wù ọ̀bọ̀ tó pẹ́ Kàbírù Sókótó tó mú Deborah ọmọ yunifásitì wọn àtàwọn yòókù tó sọ̀kò pátó dẹ̀ dáná sun ó dẹ̀ tó pé kọ́ wò òun lòún ṣáná tóun sún all in the name of religion kí ló ṣe fọmọ ẹlẹ́ ní Deborah kọ́ kù gbé ni ẹ wá dúró àwọn ìwà bàjẹ́ tó wà lọ́wọ́ àwọn northern elders wọ́n wò bóyá Tinubu gọ̀ nísìnyí àwọn àgbààgbà Yorùbá ti ránṣẹ́ sí Sultan wọ́n ní kó la etí ẹ̀ kó gbọ́ bẹ̀lẹ̀ jẹ́ ohun táwọn fẹ́ sọ yìí ohun táwọn bàbá yẹn dẹ̀ sọ ó dùn mọ́ mínú débi wípé ọmọ Yorùbá ẹ lọ fọkàn balẹ̀ òmìnira ti dé èmi mo sọ bẹ́ẹ̀ fún yín ẹ lọ kọ sílẹ̀ kẹ forúkọ mi sábẹ́ pé mo ní láìpẹ́ yìí ariwo òmìnira ó máa sọ nílẹ̀ Yorùbá tí ó bá rí bẹ́ẹ̀ kẹ́ni mi ṣe Masbi TV tí bá sọ pé láìpẹ́ yìí mi ìsọpọ̀ la o àwọn kan ti ní lọ́kàn pé Yorùbá nation ò lè wọ́ọ̀kì mọ́ irọ́ ni ó máa wọ́ọ̀kì bàbá Tinubu yàtọ̀ sí kí n tó sọ̀kọ́ táwọn bàbá wa sọ ẹ má gbàgbé o mo ní mo fẹ́ relocate mo ní di support ẹ ọmọ Yorùbá mo fẹ́ padà sí Nàìjíríà ẹ má wò mí níran nísìnyí báyìí gbogbo mọ́tò nǹkan transportation lásán tí mo fẹ́ fi kó ẹrù láti Kotonu padà sí Nàìjíríà sí ibi tí mo fẹ́ lọ máa ibi tí mo fẹ́ wà níbẹ̀ kò ń ṣọ̀rọ̀ 800,000 mi ti sọ owó àwọn nǹkan tí màá túrà tí màá tún débẹ̀ o just transportation ọmọ Yorùbá má wò mí ràn ẹ dúró tì mí ẹ fìfẹ́ hàn mí ẹ ṣàánú mi kí má wò mí níran 021416870 ẹni tèrè èjì tèrè kí má jẹ́ kí ojú tì mí ilé tí mo wá bí tí mo wà wọ́n ti tà ní ìlú tí mo wà wọ́n ya olórí burúkú gbogbo iná náà lè mọ̀ tó yẹ lè jẹ́ pé ó máa ń dùn mí Yorùbá ní àjò lè dàbí ilé mi ìjẹ́ wọlé mi ìjẹ́ kọ́kọ́ ó dẹ̀ múlé ó dẹ̀ tà nísìnyí báyìí wọ́n ní kí gbogbo àwọn tó ń gbèrúlé kọjáde pé tó lé ti fẹ́ tó kó bá àná àti ẹ̀fẹ́ san owó oṣù báyìí máa ń san every month ó ní ara òun ìgbà ká máa lọ ní tí bá dẹ̀ máa gba ilé mi sí bí tí bá ní mo tún fẹ́ dúró nílùú yìí mo fẹ́ gba ilé mi sí mi ì lè ná less tí bá ṣe sówó Nàìjíríà tiwa mi ì lè ná less than 2 million plus ní náírà tí bá ṣe sí sẹ́fà a máa bọ́ sí bóyá bíi 700,000 àbí kankan tí wọ́n ní o 2 million tiwa owó tiwọn ní ìlú tí mo wà 2 million wà owó 800,000 níbi tí wọ́n ba náírà jẹ́ dé ẹ support mi GTB ni mo lò GT bank account 021416870 021416870 GTB Guaranty Trust Bank orúkọ tẹ máa rí ń bẹ̀ Williams Olúwatósìn zanulẹ̀ máa rí lóye fẹ́yìn tẹ bá fẹ́ wá send receipt sí mi tàbí ẹ̀rọ account number yẹn get dada fẹ́ kí n tún send tàbí 1 or 2 things tẹ fẹ́ jẹ́ kí n sọ tẹ fẹ́ ká pariwo ẹ̀ síta ẹ pè mí sórí +229 01 57 74 79 70 +229 01 57 74 79 70 kẹ ràn mí lọ́wọ́ ẹ má yẹ kó dẹrù mi síta ẹ sọ kẹ fún mi ní àtìlẹ́yìn ẹ fìfẹ́ hàn mí lágbára Ọlọ́run ojú òní tì yín kò ní ti èmi náà àwọn èèyàn kọ̀ọ̀kan wà tí wọ́n ti fún mi láwọn kọ̀ọ̀kan ní abẹ́lé àtìlẹ́yìn tó ti fún mi 10,000 5,000 bí i 15,000 báyìí adẹ̀tí tí bàbá wa kan náà tí wọ́n nawọ́ sí mi tí mi fẹ́ dárúkọ tó tẹ̀lé máa ń sọ̀rọ̀ kan nípa ẹ̀ wọn ò nífẹ̀ẹ́ kéèyàn máa sọ̀rọ̀ kan tó bá ṣe lórí afẹ́fẹ́ ó tóbi ní kéré ní kò fẹ́ kéèyàn sọ ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ bàbá wa Macaulay bàbá wa tó wà ní orílẹ̀-èdè UK tó bá everyday ló máa wọ program wọn á ti bọ̀ fáwọn ọmọ sọ ẹ má bínú sà nǹkan ńlá torí èmi kéèyàn fún mi ní 5 naira màá dúpẹ́ ẹ support mi má wò mí níran o jẹ́ má ní ìlú tí mo lọ àjò jẹ́ má ẹ̀kọ́ dẹrù mi síta o ẹ ṣàánú mi nísìnyí báyìí bí a máa tún lọ gba ní Nàìjíríà sí mi ìlú no less than 1.5 million èèyàn tó tún nìyẹn
but kí n tiẹ̀ ọkọ at least ó níbi tí mo ń gbé Nàìjíríà tẹ́lẹ̀ tí wọ́n ti wá ká mi mọ́lẹ́ tó fẹ́ pa mí níjọ́ kìíní àná tẹ́ bá rántí mo sì lè risk ẹ̀ kí n kẹ́rù mi kí n wá ẹni tó máa bá mi kó lọ bẹ̀ kí n lè move on àdèmí àtìyàwó àtọmọ ká mo tábàtẹ̀ tí ìrèlé gbà àṣì máa ń wá ẹ máa sọ rárá wa but ká tẹ̀ ọkọ ẹrù mi kọ́ má di pé wọ́n á lọ múwèé ọlọ́pàá wa tó máa dẹrù mi ẹ support mi ẹ má tì mí lójújú òní tí ìyan mi náà ti náwó bẹ́ẹ̀ ni mo dẹ̀ ti nára ṣùgbọ́n àwọn kankan wà tó yẹ pé a need support báyìí ló fà á tí mo fi pariwo síta ẹ support mi ẹ fìfẹ́ hàn mí ẹ fi ìjọmọ Yorùbá ẹ fi ṣàánú mi kẹ má wò wá mi o kẹ má wo tàwọn tí wọ́n ti pa oríṣiríṣi mọ́ mi lọ́dọ̀ yín tí wọ́n ti fẹnu bà tira wọn jẹ́ láì ṣe mi ṣe anybody lọ́wọ́ I'm asking it voluntarily ẹ support mi 021416870 GTB Williams Olúwatósìn gbogbo owó tí mo wá sí mi ìrí rárá mọ́ it's more than 3 million láti mú fúkú mi báyìí láti gbalé sí Nàìjíríà mi ti sọ̀rọ̀ oúnjẹ mi sọ̀rọ̀ school àwọn ọmọ mi sọ anything just ordinary movement àtàwọn tí mo rí tí mo fẹ́ gbà owó pọ̀ lọ́wọ́ mi ẹ support mi odò àdúrà kó lè gbé ọ̀dàlẹ̀ now ọmọ Yorùbá bí mo ṣe ń sọ lọ tẹ́lẹ̀ now ẹ já padà sí orí ibi tí a ti bọ́ tẹ́lẹ̀ mo ní àwọn àgbàgbà Yorùbá ṣe kankan wọ́n ti ránṣẹ́ sí Sultan Sokoto kò sáàní àní níbẹ̀ wọ́n ti sọ fún point and black wọ́n ní ohun tó bá fi lè mú tí Tinubu wọlé 2027 kọ́ forget pé Yorùbá pé Nàìjíríà wà pé ìlú máa pín pé because nígbà tí Buhari wà ń bẹ̀ ó ṣe jù báyìí lọ wọ́n pààyàn jù báyìí lọ àwọn àgbàgbọ́ Yorùbá ṣáà sọ̀rọ̀ ilẹ̀ kún wọ́n ní kó lọ sọ ẹgbẹ́jẹ́ mọ́ kó wà very careful pé tí ó bá wà careful káwọn máa fi kan tó ń jẹ́ Yorùbá hàn pé kò nú àwọn ní kankan láti pe àwọn ọmọ àwọn táwọn dẹ̀ máa ṣe nǹkan tó káwọn ṣe tó bá ti lè gbìyànjú torí wọ́n ní torí pé South West ló Yorùbá ló kàn báyìí ATS yẹn wọ́n ní so tó bá kó àwọn jọ tí wọ́n ṣe tó kó àwọn jọ papọ̀ tó ṣàìṣe pé tí wọ́n fi gbogbo ọ̀nà tó yọ ọ̀bá pé tó gbàgbọ́ kan tó jẹ́ Nàìjíríà tí kò ní sí Nàìjíríà mọ́ kí lè rí sọ̀rọ̀ èèyàn wa àdúrà tèmi ní pé kó rí bẹ́ẹ̀ o àdúrà tó bá jẹ́ nǹkan tó máa ṣẹlẹ̀ nìyẹn tí Yorùbá fi máa gba òmìnira Ọlọ́run Olódùmarè ẹ̀yin èèyàn wa kí lè rí sí ẹ fọwọ́ sí àbẹ́ ẹ fọwọ́ sí tẹ bá fọwọ́ sí ẹ jẹ́ ká mọ̀ ní comment section àwọn bàbá wa mo sọ pípa bàbá yẹn ti jí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n ń ṣe lọ́wọ́ yìí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá mi sọ àwọn àgbààgbà bò mí o wọ́n ń ṣe gudugudu méje yàyà mẹ́fà èmi mo sọ bẹ́ẹ̀ fún yín ohun tí mi bá mọ̀ mi ní sọ láéláé ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ bàbá wa ọba Olúbàdàn ká dúpẹ́ lọ́wọ́ bàbá wa ọba Olúgbọ́n torílẹ̀ Igbọ́n ká dúpẹ́ lọ́wọ́ ọba Kémta ká dúpẹ́ lọ́wọ́ ọba Wájẹrù ká dúpẹ́ lọ́wọ́ ọba Bàrígà ọba Ìjẹ̀ṣà Thompson ká dúpẹ́ lọ́wọ́ gbogbo ọba tó fi dórí bàbá wa Ọ̀ọ̀ni Ìṣà kábíyèsí Ọ̀ọ̀ni Ìṣà àrólé Odùduwà àfìdí ọ̀tẹ̀ jọlẹ̀ àkúkọ ńlá tó yèdè téńté sókè tó wò ṣe gbogbo ayé kábíyèsí o inú wa dùn pẹ̀lú ìròyìn ayọ̀ tá gbọ́ inú wa dùn àwọn bàbá wa ti ránṣẹ́ wọ́n ti jẹ́ kó mọ̀ pé kò sọ̀rọ̀ ńbẹ̀ tí ó bá ti wọlé ìwé àgbo yẹn now níwòye tèmi kò yẹ kó dúró dìgbà tí bàbá Tinubu bá wọlé àbí tó bá lose tẹ bá wọlé ní ẹ̀rí pé kò sí kankan tó kò sí gbogbo nǹkan tó ń tọ̀ wá Nàìjíríà ti tán ó ti tán èmi ṣe máa ń gbàdúrà lójoojúmọ́ wípé kọ́lọ́hún kó dá sọ̀rọ̀ wá kíákíá kó fàánú wa sí bàbá Tinubu lójú láti lè jẹ́ kí yóò bá bọ́ lóko ẹrú à ń gbọ́ fèrèfèrè lórí bí bàbá náà ṣe ń ṣe gudugudu méje ẹ̀yà mẹ́fà pé kí lè wà lè gbà òmìnira bó bí mo ṣe ń wò orí restructuring làwọn ti fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀yìn èèyàn wa kí lè rí sí ẹ jẹ́ ká mọ̀ o ó ti ń lọ díẹ̀díẹ̀ náà nìyẹn ẹ dẹ̀ má gbàgbé
lórí ọ̀rọ̀ security ó ṣe kókó. Ẹ̀yin bàbá wa ẹ bá wa tètè ṣe bá ṣe fẹ́, ẹ gbé fọlọ́yè Sunday Igboho so that ọkọ̀ everybody á lè balẹ̀. Local security wà very very important. Ìbọn táwọn local security gbé kò dáa tó ní century tá a wà yìí. Kí ẹni tó mọ̀ bọ́yìn dáadáa tó jẹ́ ọlọ́dẹ kó máa face terrorist pẹ̀lú one loader tó yẹ pé ọ̀tá tó bá jù sí báyìí gbọ́dọ̀ wàá ṣe wàá sọ yẹn dẹ̀ kó tó fi mí sí bó ṣe yìnyẹn kó má wàá bẹ ẹni tó yìnyín fún tí bọ́dẹ̀ wà lọ́wọ́ ẹ̀. tí ó bá ṣe pé àwọn nǹkan táwọn bàbá ńlá bàbá tó gbójúlé tí ó kì í jẹ́ káwọn bàbá wa fọ́ wọn bá ti pa gbọ́ba lẹ̀ Yorùbá tán wọn bá ti pa gbọ́dẹ̀ lẹ̀ Yorùbá tán. A ní local security. Ẹ̀yin bàbá ẹ bá wá nǹkan ṣe sí. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa lọ́ba níjòyè tí wọ́n dúró pé sẹ́ẹ̀ tẹ́ bá ní fẹ́ yọwọ́ Yorùbá kúrò láwo Yorùbá ya fi yín bẹ̀ a máa bá tiwa lọ. Ṣùgbọ́n ẹ bá yẹ ká dúró dìgbà yẹn. Ìjọba gbọ́dọ̀ bọ́ sọ́wọ́ Fúlàní padà. Tó bá bọ́ sọ́wọ́ Fúlàní padà táwọn ìkọlà àwọn máa wí. Ohun tó bá fi lè mú tí bàbá Tinubu tí wọ́n fún wa ní Yorùbá nation tí wọ́n ṣe ìṣòṣò tí wọ́n ṣe anything, mo fẹ́ kẹ́ mọ̀ wípé wàhálà ti dé bá Yorùbá. Àfẹn tó bá lówó lọ́wọ́ tó sá kúrò nílùú ló sá lọ sí ní foreign country tàbí tó wá sọ lọ sí abroad kọ́ ló save. Wọn ì tí sí níjọba ìwọ́n tó ń ṣe. Ẹ wo ìgbésẹ̀ tí sọ̀tà ń gbé ṣé ẹ kó rí bẹ́ẹ̀. Ó dẹ̀ ń pera ẹ̀ ní olórí. Nísìnyí gbogbo àwọn àgbààgbà Fúlàní ẹ ti ń dúnkokò mọ́ bàbá Tinubu pé tí wọ́n bá sáìn ṣẹ̀ríà tí wọ́n bá ṣe kinní kan kó dá Ìgbòho padà sẹ́wọ̀n kí wọ́n sáìn ṣẹ̀ríà kó ṣe gbá kó ṣàwo. Bọ̀ ọkùnrin làdá bàbá Tinubu òǹgò bá wọn gbà láàbọ̀ wọ́n dúró èṣù pẹ̀lú wọn ni. Ohun tó lè dà nìyẹn, ohun tó da fáwọn Fúlàní yẹn nìyẹn. Wọ́n máa ń rí àwọn bíi Ọlọ́run, wọ́n máa ń rí àwọn onírìn pé ẹni táwọn bá fà lè wọlé. Wọ́n dẹ̀ ti ń ṣe kínní tipẹ́tipẹ́. Gbogbo àwọn ọ̀dà region tí wọ́n kì í ṣe north ọ̀dọ́gbọ́n kó wọn mọ́ north débi tí wọ́n tún kó Kwara state. Nísìnyí báyìí àwọn Fúlàní ò dúró sórí Ìlọrin nìkan mọ́ wọ́n fẹ́ gba gbogbo Kwara. Nísìnyí báyìí tó bá possible àwa tá a ṣe Yorùbá nation à ń lọ sí Kogi state fún awareness. Normally à ń lọ bẹ̀ àtàwọn kọ̀ọ̀kan tó wà débi kó máa lọ́wọ́ gọ́vnọ̀ nínú máa lọ́wọ́ development yìí ó máa lọ́wọ́ ìjọba nínú òṣè ti tẹ́lẹ̀ tá a máa ń ṣe. Nísìnyí báyìí wọ́n ti so ó ṣọ́ọ̀pù wọ́n ń bọ̀ Kogi. Kwara náà wọ́n ti ń pariwo láti jọ enjoy. Mo ti sọ fẹ́yìn tẹ̀wọ̀n Kwara state ẹ̀yẹ ń anybody sí Chief Sunday Igboho mọ́. Èmi tẹ̀ ẹ̀ ránṣẹ́ nígbà tó yá mi ìgbé kọ́ yín mọ́. Yes tó gbogbo ti sọ reality fún yín. Ẹni bá mọ̀pọ̀ àwọn fẹ́ kó lórí Igboho wá ràn wọ́n lọ́wọ́. Ẹ rán àwọn olóyè yín lọ sílé Igboho kó sunkún lọ bá wọn lé. Ẹ lè expect pé kémi sọ kó wá ní wéètì débi tó wà náwọn ń bọ̀. Tó bá jẹ́ ìlú mi ni mo sọ ń sìn tàbí àdúgbò mi tàbí ibi tó jẹ́ mo wà tí bá ilé gbé fóònù tí mo pe bàbá mi kò lè lo 1 hour àti 2 hours tí Sunday Igboho wá débẹ̀. Ṣùgbọ́n Kwara state gbogbo ayé ló mọ tó lọ́mẹ̀ géèmù lọ́mẹ̀ ẹ̀ gan. Kò ń sọ̀rọ̀ pé ọ̀rọ̀ kidnapping nìkan ló lọ ní Kwara o torí pé àwọn Fúlàní ẹ̀ ti rí pé Kwara state intel ti wà pé kò ní sí lábẹ́ north ó máa kò ní sí north central mọ́ á wà lórí south west ní ìpànìyàn tẹ́rí tó lọ Kwara ẹ̀ Fúlàní ò fẹ́ gbà ní. Ṣùgbọ́n gbọ́ tí Sàràkí náà sọ̀rọ̀ pé òun ò ní gbà láéláé kọ́fí àjẹ Fúlàní káyìn ìmájì ládùúgbò atrocities táwọn Fúlàní commit. Kẹ́lẹ̀ mọ̀ pé ọmọ Yorùbá àti kẹ́ran mérò tipẹ́tipẹ́ nǹkan ti bàjẹ́ gan ilẹ̀ Yorùbá kọ́ ló ń ṣàánú wa kárí túnṣe padà kó lè máa ṣiṣẹ́ bó ṣe ń ṣiṣẹ́ tẹ́lẹ̀. Ọmọ Yorùbá ẹ jẹ́ ká lọ dira. Ìwọ tó bá ti dira lásìkò táwa yìí ò ní ìfẹ́ ara ẹ̀. Ó ṣe kí ni ò ní ìfẹ́ ara ẹ̀ wà kọ́ kú bí eṣinṣin. Ẹ̀yìn máa jì tí wọ́n bá nìkan lára ní kẹ́ lọ bá wọn jà bọ̀ tó bá nìkan tó fi ń pútẹ́ ìta rẹ̀ lára tó dẹ̀ tún lọ́lọ́run náà tọ́yìn fún ẹ tí ò wọlé wàhálà ìsàlọ̀ àwọn gan ò ní lé ẹ
tó bá yẹ pé gbòòlà làwọn gbólẹ́gẹ̀ ẹlẹ́ta wọn ni amúere bẹ́ẹ̀ ni fúlàní ò lẹ́mí ó gba àwọn fúlàní tẹ̀yìn tó ń tó lọ ń pera wọn wọ́n tí wọ́n tó lọ ń pera wọn èèyàn wà ẹ má gbàgbé o support mo ni mo need kẹ má wò mí ní ọ̀hún ojú ìwọ̀dọ̀ kẹ má jẹ́ kójú tì mí o lóòótọ́ ọlọ́run nìkan ni ọba tó ń jẹ́ kójú tì mí bọ̀ èèyàn wa náà ẹ̀yàn lára wa ẹ sì lè ṣe dáadáa fún mi ẹ sì lè fìfẹ́ hàn mí tẹ bá fìfẹ́ hàn mí á jẹ́ kí mi lọ́mọ pé mo láwọn èèyàn lóòótọ́ ẹni tèrè jí tèrè ọmọ Yorùbá ilé ń kókó ń ta gbé o ilé ti yá owó ló kù fẹ́yìn tó lọ bá búkù fún tẹ́wọ́ ìkú bí ẹ fẹ́ pè bẹ́ẹ̀ +229 01 57 74 79 70 +229 57 74 79 70 ẹlẹ́kejì 081 76 03 4216 081 76 03 4216 Oòduà ẹgbẹ́ àpòní gbé ọ̀dàlẹ̀ ọwọ́ tó bá ń dùnyàn èyí ó fi sábẹ́ aṣọ èèyàn máa ṣe kí ni èèyàn máa ń yọ síta ni kéèyàn lè rẹ̀ ní tó máa bá yàn wo egbò tó wà lórí ọwọ́ yẹn Oòduà ẹgbẹ́ àpòní gbé ọ̀dàlẹ̀ ó dàbọ̀.